gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masọyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masọyinbo ń bí. Kamari Mama Masọyinbo. Kamari Masọyinbo ń bí. Kamari Mama Masọyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí, ètò Masọyinbo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà owó yín ní báyìí o. Ó tún bá ọkọ̀ dé látọ̀dọ̀ àwọn remimatics. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ dá ìbéèrè mẹ́wàá ìyá mi, kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá, kẹ́ dẹ̀ mú nǹkan yín dáadáa ló bá tán. Lẹ́yìn 20 ìṣẹ́jú sí ìṣẹ́jú 25 kẹ́ máa gbọ́kọ̀ lọ àbí ṣé ìyẹn ò dáa ni? Ó dáa bẹ́ẹ̀. Ìwé tó bá ṣètò yìí kẹwàá dé 1,100 wálẹ̀ tí ẹ ṣe àmúlùmálà èdè ṣùgbọ́n bóyá ẹ ṣe ìbéèrè díẹ̀ kẹwàá 1,100 lẹ́yìn ètò á fún yín ní ìlọ́po owó lọ́nà 2. Ó dáa bẹ́ẹ̀. Ìyẹn náà dáa. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n tẹ bá sọ Gẹ̀ẹ́sì àbí èdè míì kẹ wà ní 10,000 àní kẹ máa mú lọ. Ẹ sọ pé ìyẹn náà dáa bẹ́ẹ̀. Àní débẹ̀ yẹn. Àní débẹ̀. Ó dáa. Ṣùgbọ́n tẹ bá sọ pé rárá o, mo fẹ́ dáhùn gbogbo ìbéèrè mi tó kù o. Tẹ bá ṣe ń dáhùn wọn, tẹ́ ń gbà wọn, owó yín á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè sí. Àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò yìí ni àwọn tí wọ́n kan tí trophy ni wọ́n ṣe. Wọ́n wá ní gbogbo nǹkan tí wọ́n ń tà pátápátá ká fún yín lẹ́yìn ètò àti nǹkan táwa náà ní fẹ́ láti fún yín ta fẹ́ fún yín àwa fún yín náà lẹ́yìn ètò. Kí ló kọ yín ìyá mi? Adenike Wellington. Ọmọ Èkó ni yín ni? Ọmọ Abẹ́òkúta ni mí. Torí Wellington yẹn ni. Ọkọ mi ni. Bẹ́ẹ̀ ni ṣe ọkọ yín Èkó ni wọ́n? Èkìtì. Ẹ jẹ́ kó yé mi. Ẹ béèrè ni. Kí n béèrè pé Wellington lẹ́kìtì. Àmọ́ ọkọ mi lórúkọ táwọn ń jẹ́ nìyẹn. Mi ò gbọ́ rí lẹ́kìtì. Márò lórí mi sì mo fẹ́ sọ pé bóyá báńkì W. Èkìtì làwọn náà. Ní báńkì? Bẹ́ẹ̀ni. Èkó ni? Èkó kọ́ mi ò rò bẹ́ẹ̀. Rárá o, Èkó ni o. Màá béèrè lọ́wọ́ ẹ̀. Èkó ni, ìsàlẹ̀ Èkó. Ṣùgbọ́n màá béèrè. Iṣẹ́ ò lẹ́ ń ṣe? Ẹ ti fẹ̀yìntì àbí ẹ ṣì wà lẹ́nu iṣẹ́? Mo ti fẹ̀yìntì ní ọdún mélòó kan sẹ́yìn. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn mo wá lọ sí ilé ẹ̀kọ́ iṣẹ́ orí ìtàgé àti eré àgbéléwò níléèwé ọ̀gbẹ́ni Kúnlé Àfọ̀dù. Kẹ́kọ̀ọ́ gboyè níbẹ̀. Lẹ́yìn ìgbà tẹ́ fẹ̀yìntì ṣé mọ̀ mo ṣe ẹ̀kọ́ kan nípa ìfẹ̀yìntì tí mo sọ wípé àwa ìran Yorùbá nǹkan tó ń jẹ́ ìfẹ̀yìntì, the act of resting your back, kò túmọ̀ sí wípé èèyàn máa lọ rẹpẹtẹ pé kò ní ṣe nǹkan kan mọ́. Èèyàn lè fẹ̀yìntì ní iṣẹ́ níbì kan kó tún dìde kó tún lọ bẹ̀rẹ̀ níbòmíì. Ìdí nìyẹn tí àwa Yorùbá fi máa ń sọ wípé ọjọ́ kú lọ́jọ́ ìsinmi. Kì í ṣe pé èèyàn ní ìsinmi ṣùgbọ́n ìsinmi àti máa kẹ́kọ̀ọ́, ìsinmi àti máa kọ́gbọ́n, ìsinmi àti máa wá ìmọ̀kúmọ̀, ìsinmi àti máa wò pé jẹ́ kí ìgbé ayé àwọn èèyàn tún rọrùn nígbà tí mo ṣì wà ń bí. Àwa ò kí sinmi yẹn. Àwa máa ń rí pé a máa ń nímọ̀kúmọ̀. Ẹ ti fi àpẹẹrẹ yẹn hàn fún wa nísìn pé ìmọ̀ kò pin nígbà téèyàn bá parí iṣẹ́ níbì kan. Ó nílò láti tún jẹ́ kí orí kó jí pépé láti inú mi dùn. Ó yẹ ẹ̀jẹ̀ bá mi ṣàpẹ́. Nísìn ẹ ń ṣe eré àgbéléwò àbí èwo? Bẹ́ẹ̀ni. Ìgbà tí mo ṣe tán léèwé Kúnlé Àfọ̀dù yẹn a máa ń bẹ́ lòmínà ṣiṣẹ́ káàkiri. Ó dáa.
bá mi fún ọ ní ìbéèrè. Ẹ jẹ́ kí n wò. 1801. Mo máa pe ẹ̀gbọ́n Kúnlé Afford. Àwòkọ́ṣe gidi ni wọ́n jẹ́. Kí ni 1800? Ṣé máa fún mi ní gègé? Gègé. Ẹgbà. Ẹgbẹ̀rún kan ó lé ní ẹgbẹ̀rin ó lé kan. Ṣé mọ̀ nǹkan tí mò ń wò ni pé ìmọ̀ pé ẹ mọ nǹkan tí ẹgbẹ̀rún kan a ti mọ̀ pé 800 ni ẹgbẹ̀rin àbí? Ìbéèrè kọkànlé ní ẹgbẹ̀rin lé lẹ́gbẹ̀rún kan. Ìbéèrè kọkànlé ní ẹgbẹ̀rin ó lé lẹ́gbẹ̀rún kan. Ó dùn náà bẹ́ẹ̀. Ó yá. Kí ni Yorùbá ń pè ní àdàpè? Àdàpè. Bóyá ẹ mọ orúkọ ẹnìkan bí ẹ ṣe ń jẹ́ Ọlálékan Fábilọ́lá, kẹ́nìkan á ní Masọyinbo ló ń bọ̀ yẹn o. Bí àdàpè ni. Tó bá ní àdàpè olè ló ń jẹ́ ọmọ mi fẹ́ wọ́. Ṣé òwe yẹn? Olè ló lè ń jẹ́. Olè lọ́mọ bá ń jalè lólè. Kí ni àdàpè? Àdàpè. A fẹ́ pè lórúkọ gangan. Tó ń jẹ́ a wá fi ọ̀rọ̀ míì wé nǹkan tí ẹni yẹn ń sọ. Bẹ́ẹ̀ ni kéèyàn fi ọ̀rọ̀ míì pé nǹkan tó bá dí bọ̀bọ́ yẹn òkúròrò ni o. Àwọn làwọn ń jẹ́. Ẹ má dàpè, jẹ́ ká sọ nǹkan tí ó jẹ́ tààrà. Ó yé yín. Ó yá, ẹ bá mi sọ pé ẹ jẹ́ wò. 1807. Ẹgbẹ̀rin ó lé ní. Ìbéèrè keje. Ẹgbẹ̀rún kan lé méjì. Ó dáa. Ìbéèrè keje lé ní ẹgbẹ̀rin lé lẹ́gbẹ̀rún. Lé ní ẹgbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní ẹgbẹ́rà? Remíre. Ẹgbẹ́rà. Mi ò mọ ẹgbẹ́rà o. Bá mi yọ́ gbà yẹn. Ikọ̀ ẹgbẹ́ ara. Ṣé ó yé yín bẹ́yẹn? Bẹ́ẹ̀ni. Ẹgbẹ́ ara. Ó yé yín? Ẹgbẹ́ ara. Ikọ̀ ẹgbẹ́ra. Ẹ jẹ́ wò. 1609 àbí? 809. Ṣé 800 ni? Ẹgbẹ̀rin. Ó dáa. Kí ni ìyàtọ̀ láàrin poolo àti pòòlò? Poolo yìí ó dàbí ẹni pé bóyá pàkúté kan ló ń jẹ́ bẹ́ẹ̀. Èwo? Poolo. Poolo àbí pòòlò? Poolo. Poolo, bẹ́ẹ̀ ni, pàkúté ni poolo, bẹ́ẹ̀ ni.
èmi wàá mọ̀ pé nǹkan méjì náà ń pè ní bẹ́ẹ̀ polo bẹ́ẹ̀ kan tó ń jẹ́ polo. Polo réréré polo dòdòdò. Polo ti pàkúté ẹ̀ ni. Lẹ́mọ̀ Bẹ́ẹ̀ ni. ẹ wàá mọ̀ polo. Ẹ wàá mọ̀ polo. Ẹ mọ̀. Ṣé ẹ mọ̀? Ẹ mọ̀ polo. Bẹ́ẹ̀ ṣe rẹ́rìn yẹn gan wípé wọ́n lè mọ̀. Kí lẹ. Egun. Kíní kan apapọ̀ lórí ẹ̀ kíni? Tí ò ní pa kò sí kú tó máa pa àgbà tá à ní bá po lórí ẹ̀ ń bẹ̀. Kí wàá ní polo yẹn? Ẹ ní kí n ràn yín lọ́wọ́ mo ràn yín lọ́wọ́ ẹ tún ní kí ni ẹ wù dáadáa ìyá mi. Àgbà. Kò sí kú tó máa pa àgbà tá à ní bá polo orí ẹ̀ ń bẹ̀. Kí wàá ní polo? Ṣé ewu orí ẹ̀? Ewu ṣe máa borí ẹ máa kò sí kú tó máa tó bá síyàn kò sí kú tó máa pàgbà tán sin fún ọdún 10 tá à ní bá polo orí ẹ̀ ń bẹ̀. Kí wàá ní polo? Àtẹ̀bá ti gbà mo máa yọ ọ. Mo ti gbìyànjú. Polo. Kò sí kú tó máa pàgbà wọ́n á pa fọ́dún 10 wọ́n ti sin àgbà yẹn wọ́n ti sin àgbàlagbà yẹn. Ṣé orúkọ tán kọ sórí ibi tí wọ́n sin sí àbí olórí ẹ̀? Egun orí skull. Ọmọdé náà ní. Nǹkan tá à ń sọ nìyẹn pé kò sí kú tó máa pàgbà tá à ní bá polo orí ẹ̀ ń bẹ̀. Mo wá ní kí ni polo orí? Èmi ò gbọ́ polo rí o. Ẹ̀kọ́ bá ń wá líle wà ní. Iṣẹ́ ọ̀lẹ ń ṣe kẹ́ tó bẹ̀rẹ̀ sí ń ṣe lọ sí ṣeré àgbéléwò. Mo jẹ́ akọ̀wé sí igbákejì olórí iléeṣẹ́ adójútòfò. Ìyẹn ni wípé mo fẹ́ ṣe adójútòfò fún nǹkan kan ṣé ẹ lè ràn mí lọ́wọ́? Ìgbà mọ̀ orú nǹkan náà. Ó dáa máa sọ fún yín. Ó dáa. 1810. Ẹgbẹ̀rin ó lé ní ẹgbẹ̀rún kan ó lé mẹ́wàá. Lé mẹ́wàá. Kí ni Yorùbá ń pè ní àtètèbá? Dòdòdò mí bẹ́ẹ̀ ni. Àtètèbá. Kí ni wọ́n tètè ń bá yẹn? Ire la máa ń tètè bá. Ọlọ́jẹ́ kí tètè bá rí kíre náà tètè bá rí àtètè bówó àtètè bọ́lá. Kí wá ní àtètè bá? Mi ò máa tètè bá o. Bàbá mi yọ. Ṣé rí ogun ní tó máa ń ṣe fún yàn. Ẹ̀wọ̀n pé tó bá ṣe kánọ̀kò fún yàn téèyàn bá ní kánọ̀kò ìyẹn ni wípé tó bá ń lọ láti bí lọ sí Ìbàdàn nǹkan tó máa ń gba àwọn èèyàn ní wákàtí 10 láti rìn òun níbi ìṣẹ́jú 30 ìṣẹ́jú kìíní kan a kò máa rìn kánọ̀kò wọ́n ṣe fún àbí kàn ṣe ègbé fúnyàn. Àtètè báyìí jẹ́ èyí tó máa ń ṣe fúnyàn pé tíre bá ń bọ̀ bá a pé 30
èmi ló máa kọ́kọ́ pín, ló máa kọ́kọ́ ní ìpín níbẹ̀. Bí má darí kan àbí. Bẹ́ẹ̀ wọ́n tó bá ṣe má darí kan fúnyàn náà, wọ́n lè ṣe má darí kan fúnyàn, wọ́n lè ṣe àtètèbá fúnyàn. Ìyẹn ni wípé ọ̀tà ní kọ́ tà kẹ́yẹ oko gbogbo tó tà. Ibi ọ̀gbágbá bá ti dọ́jà sí lẹ́yẹ oko gbogbo ti ń ná. Ṣé ẹ mọ̀ ibi tí ọ̀gbágbá bá ti, ọ̀gbágbá igi ni ọ̀gbágbá yẹn, ó máa ń ní èso bíi, ó máa ń dàbí àkàrà, bí àkàrà. Ibi tó bá ti bù sí, ẹyẹ gbogbo ló máa ń wá síbẹ̀, ló máa wá máa jẹ, ló máa wá máa mu. Tó bá ṣe àtètè bá wíyọ̀ pé bí èèyàn pé igba èèyàn tó fẹ́ pín ire kan èèyàn, wọ́n á bó wà lẹ́yìn pátápátá, wọ́n ní ó yá ìwọ mo kàn fẹ́ràn aṣọ tó wà yìí, lẹ́kan má bọ̀ má kọ̀ fún ẹ̀bẹ̀ àtètè bá nìyẹn. Ìmọ̀ bóyá èèyàn ṣì ń ṣe irú ẹ̀ báyìí. Èmi náà mọ̀. Ẹ̀yin mọ̀ lẹ ṣe fi sí ìbéèrè. Ẹ ń fọgbọ́n wọ̀ mí lára gan o. Ẹ má bínú o. Ìyá mi. Èrò lọ́kàn mi ni. Nǹkan tẹ́ ń rò lọ́kàn yín ni. Mi rò pé téèyàn bá mọ nǹkan kò ní fi sọ̀rọ̀. Ṣé bẹ́yìn lẹ sọ mọ́dàrí kan bí? Ṣẹ́yìn ṣe ni? Mo gbọ́ náà ní. Kíra àbí bàbá mi àbí. Ó yá 1816. Ẹgbẹ̀rún kan lé ní ẹgbẹ̀rin àti mẹ́rìndínlókò. Ẹgbẹ̀rún kan lé ní ẹgbẹ̀rin. Okòó dín ní mẹ́rin No tẹ̀sán yẹn. Mo ní ẹgbẹ̀rin. Ní ẹgbẹ̀rin. Lẹ́gbẹ̀rin. Ọ̀rọ̀ onípọ́nná ni isà. Sọ ohun méjì tí Yorùbá ń pè ní isà. Wọ́n mọ isà òkú. Níbi tó ń sòkù sí isà òkú. Ní isà pé méjì. Mọ yẹn. Isà òkú ni mo máa ń gbọ́. Àbí ihò èkúté. Ìyẹn nísìn ẹ mọ̀ nítorí ẹ máa ń dẹ̀sà nìyẹn àbí? Ṣé ẹ máa ń dẹ̀sà? Mi ò dẹ́rì. Tẹ́yìn ṣe lè mọ̀, ìyẹn ní pé ẹ máa ń dẹ̀sà nìyẹn. Ṣé torí mo ní mádàrí kan pé. Mo ti ní ẹ má bínú, ẹ jẹ́ àgbàgbé rẹ̀. Àbí ẹ sọ pé kí n má bínú tẹ́lẹ̀, ẹ ṣẹ̀ṣẹ̀ sọ ń sìn ni. Ẹ̀gbọ́n mo sọ lẹ́ẹ̀kan. Ẹ sọ àbíyá mi ò gbọ́ ni. Ẹ má bínú. Ó ṣeré ni. Ó yá. 1783. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Lé ní ọgọ́rin lé mẹ́ta lélẹ́gbẹ̀rún kan. Lóyà. Kí ni Yorùbá ń pè ní gòjé? Gòjé náà máa fi ń ká bí akọ́rọ́ báyìí. Dòjé nìyẹn. Ok. Bá mi yọ òkè yẹn. Gòjé. Òkè yẹn dẹ̀ dùn mí ṣá. Gòjé. Ṣé òkè yẹn ò dùn yín? Kò ṣe nǹkan kan fún mi. Mo mọ̀ pé n tẹ fẹ́ nìyí. Ẹ mọ̀ nìyẹn. Pé nǹkan tẹ fẹ́ nìyí. Ẹ mọ̀ nìyẹn àbí? Ṣé gòjé yẹn? Ṣé ẹ mọ̀ gòjé?
èmi rò pé gòjé yẹn. Dòjé ìdí yẹn tó máa sọ pé ajá ìbàtà dídòjé ejò ẹja. Gòjé àbí kinní táwọn onílù máa ń ṣe báyìí. Bíi ti báwo. Kinní kan wà tó máa ń tẹ̀ bíi Yorùbá yìí. Bíi. tó máa fi ń kọrin. Bẹ́ẹ̀ ni bí gìtá ó ní. Mm-hmm. 1777. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé ní ẹgbẹ̀rún kan. Eléyìí pọ̀. Ó dáa, kí ni 777? Ọ̀rìnléníẹ̀ẹ́dẹ́gbẹ̀rin-lé-méjì. Kí ni 70? Ẹgbẹ́ wo? Ẹgbẹ́ ẹgbọ̀ngúnlé àfọ̀dì. Ọ̀rìnléníẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó dín mẹ́ta. Lélẹ́gbẹ̀rún kan ó yá. Kí ni ìyàtọ̀ láàárín alájàpá àti aláròbọ̀? Aláròbọ̀ àbí aláróbọ̀ méjèèjì. Alájàpá ni ẹni tó máa ń lọ rajà láti oko kan sí oko kan. Merchant tó máa ń ta ọjà. Aláròbọ̀ làwọn tó rà á lọ́wọ́ wọn tó tún fẹ́ tún ta sí retailer. lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ gbé inú mi dùn sí yín báyìí? Adúpẹ́. 1417. Okòólénírínwó-dín-mẹ́ta-lélẹ́gbẹ̀rún kan. Parí òwe Yorùbá yìí. Ọ̀pẹ tó ga kì í ṣe àgùndànù. Tí wọ́n bá ti gun ọ̀pẹ, wọ́n fẹ́ lọ dá ẹmu ni. Wọn ò gun lásán. Èyí tó ga kì í ṣe àgùndànù. Ẹ ń ṣàlàyé fún mi. Wọ́n máa ní a lè rí ẹyìn lórí ẹ̀ náà. Rárá. Kì í ṣe pé èyí tí ò wá sí nǹkan kan ńbẹ̀, kò sí nǹkan kan ńbẹ̀. Tó jẹ́ màrìwò nìkan ló wà ńbẹ̀. Tó jẹ́ ìmọ̀. Bẹ́ẹ̀ ni. Ọ̀pẹ tó ga kì í ṣe àgùndànù. Téèyàn ògún lásán ni. Nìyẹn ògún lásán. Ẹ mọ̀ parí òwe yẹn. Parí òwe Yorùbá yìí. Ọ̀pẹ tó ga kì í ṣe àgùndànù. Kì í ṣe àgùndànù. Ó dáa. Wọ́n lè dá ẹmu lórí ẹ̀. Rárá, mo máa parí ẹ̀ fún yín. Ẹ wá máa sọ bó ṣe yé yín sí, ẹ fi kọ́ wa. Ṣé ká ṣe yẹn? Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ká ṣe bẹ́ẹ̀. Ọ̀pẹ tó ga kì í ṣe àgùndànù. A tún fi ń rí òmíràn ni. A tún fi rí ọ̀pẹ mi. Bóyá tí ẹyìn bá jábọ́ lórí ẹ̀. Àbí? Mo ti sọ fún yín pé kò lẹ́yìn. Ọ̀pẹ tó ga kì í ṣe àgùndànù. A tún máa ń fi rí ọ̀pẹ mi. Òmíràn ni, a fi ń rí ọ̀pẹ míì ni. Kí ni, báwo ni òwe yẹn ṣe yé yín sí? Tẹ́ bá gbà, tẹ́ bá sọ tó kún tó máa fún yín. Ọ̀pẹ tó ga. Ẹ fún mi ní àpẹẹrẹ lílo ẹ̀. Ṣó yé yín? Ṣó òwe yẹn yé yín? Ọ̀pẹ tó ga kì í ṣe àgùndànù. A tún fi ń rí ọ̀pẹ míì ni, àbí a tún fi ń ró míì ni, a tún fi ń rí bí míì ni, a fi ń rí. A tún fi ń rí bò míì. Kí wá ní, báwo lòwe yẹn ṣe yé yín sí? Torí tí wọ́n bá ti gun ọ̀pẹ tó ga yẹn, wọ́n máa rí ibòmíì.
Kí ni àpẹẹrẹ lílo ẹ̀, nígbà wo la lè lò ó? Bóyá téèyàn bá ti ṣiṣẹ́ tó ṣe wàhálà pé òun ò ṣe lásán láti fi rí èrè sí i. Kò gún tó. Ọ̀pẹ tó ga, bóyá nǹkan kan ń ṣẹlẹ̀, èèyàn ń ṣòwò, ó wá ń dàbí pé ó fẹ́ máa lọ déédé. kò fẹ́ lọ déédé, àbí èèyàn kówó sí nǹkan, ó lè máa jowó, àbí wọ́n á ní ọmọ ìyá mi, ọ̀pẹ tó ga ni kì í ṣàgùndànù, àtúnfi irú míì ni. Báwo ló ṣe yé yín sí? Tó fi rí òmíì ni pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò lè jẹ́ ìparí nǹkan tó ṣẹlẹ̀, ó sì máa tún rí èrè míì. Bóyá bíi ká ní. Bá mi yọ. Nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ sọ ni wípé kò sí ìrírí tó sọnù. Gbogbo ẹ̀ a fi ń kẹ́kọ̀ọ́. A fi ń kẹ́kọ̀ọ́ ni. Kò sí ìrírí tó sọnù. Ọ̀pẹ tó ga, èèyàn lè dórí òkè yẹn, tó dórí ọ̀pẹ yẹn, kó wá rí i pé kò máa sẹ́yìn bẹ́ẹ̀, kò máa sí nǹkan kan bẹ́ẹ̀, kò sí nǹkan tí mo nílò bẹ́ẹ̀. Àwa láti orí ọ̀pẹ yẹn ló ti máa wo àwọn ibòmíì tí nǹkan tóun nílò wà. A wá sọ̀kalẹ̀, a wá lọ gùn yẹn, nítorí ó ti wá ní òye ibi nǹkan tó fẹ́, ibi tó ti lè rí nǹkan tó fẹ́ yẹn, a kọ̀ lọ síbẹ̀ tààrà, á dẹ̀ lọ gùn. Ṣùgbọ́n tí ò bá gùn yẹn láti rí àyíká, a kọ̀ máa gùn kiri ni, a máa gùn kiri ni. Ṣùgbọ́n tó bó ṣe wò yẹn, bó ṣe ń bọ́lẹ̀, á ní ó rí nǹkan kan ni, mo ti rí ibi tí mo máa gùn níwájú yẹn. Ọ̀pẹ tó ga yẹn ṣàgùdànù, a tún fi rí òmíì ni. (1756). Ọ̀tàléníẹ̀ẹ́dẹ́gbẹ̀rin-lé-ní-ẹgbẹ̀rún kan. Ọ̀rìn. Ọ̀tàléníẹ̀ẹ́dẹ́gbẹ̀rin-dín-mẹ́rin-lé-lẹ́gbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní àbọ̀n? Àbọ̀n dodo. Àbọ̀n. Ẹ mọ̀. Yorùbá àmọ́ rí. Ẹ mọ̀. Àbọ̀n. Àbọ̀n. Dámiyọ́. Ẹyìn tí ò tíì pọ́n. Ẹyìn tí ò tíì pọ́n, a kúrò ní ọ̀pẹ. Ó ti tán o, ìbéèrè tó gbẹ̀yìn lélẹ̀. Ẹ ṣé. 1418. Okòólénírínwó-lé-lẹ́gbẹ̀rún kan. Ìbéèrè kejì dín. Kejì-dín-ní-irínwó-lé-lẹ́gbẹ̀rún kan. Okòólénírínwó-dín-méjì-lé-lẹ́gbẹ̀rún kan. Kí ni ìyàtọ̀ láàárín ìrè àti ire? Àti ìrè. Ìrè dodo. Ìrè. Àwọn míì ń pè ní èrè. Èrè bí ẹ̀wà. Èrè. Téèyàn jẹ àbí èrè. Èrè ni profit, dividends. Ibi tá a ti rí. Rè, kí ni rè? Òun náà ni lọ. Mo lè sọ pé níbo lò ń lọ, mo tún lè sọ pé níbo lò ń rè. Ìgbàgbọ́ àwọn bàbá wa ni pé nǹkan tá a bá kó tá a tà, nǹkan tí ó bí ní nǹkan tá a tà yẹn, òun ni èrè. Torí èrè yẹn ló máa jẹ́ ká tún lè tún ṣòwò. Èrè ló ń jẹ́ kí òwò lọ síwájú, ló ń jẹ́ kó fẹ̀ sí, ló ń jẹ́ kó tàn sí. Ibi tá a ti rí èrè nìyẹn, nǹkan tó ń jẹ́ kí òwò lọ síwájú, èrè. Èrè ni ẹ̀wà,
ire àbí èrè ni mo ní kẹ́ sọ. Ire oko. Ire oko, ire yẹ ni tá bá ti kó ire oko, ìgbà tá bá ti yọ ire yẹn oko yẹn ní èrè oko. Ṣé sísì ire tá a kó òun ní èrè oko, òun ló máa tún ibẹ̀ láti máa rí èbùṣú tó tún lè gbìn padà torí o ti ní èrè lórí ire tó kó. Ire nìyẹn. Ó yá, kí wá ní ire? Ire. Ṣé bí ògbó onírè àbí èwo? Ògbó onírè, onírè àtọ̀ yíyàtọ̀ àtọ̀ yíyẹ, kí ni jẹ́ ìyẹ́ àṣà, kí ni jẹ́ àṣà, kí ni jẹ́ òkè, kí ni jẹ́ ilẹ̀, kí ni jẹ́ òwú, kí ni jẹ́ aṣọ. Aṣọ lẹ́wọ̀ yá aṣọ ra. Ó yá, ire. Níbo lẹ ti wá? Abẹ́òkúta. Níbo lọkọ yín ti wá? Èkìtì. Níbo lẹ́kìtì? Ìjẹ̀rò. Ìjẹ̀rò. Ẹ mọ ire Èkìtì? Èkìtì pọ̀. Èkìtì tóbi o, Èkìtì yeye, ìjàpára kọ̀kadọ̀kọ̀, Èkìtì tóbi yẹ. Filẹ̀. Ire Èkìtì ìlú ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó ti jẹ́ kí a ṣe ètò tèmi. Ẹ bá mi pàtẹ́wọ́ fún, ẹ bá mi ṣàtọ́ fún, ẹ bá mi ṣàwé fún. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n pe ọtí trọ́fì náà ní ká gbé eléyìí fún yín. Aṣọ wà ń bẹ̀ náà fún yín. Wọ́n ní agbòòrùn. Ṣé òrùn nìkan ló ń gbà? Agbòjò náà. Ó ń gbòjò gbòòrùn. Gbatẹ́gùn. Kí ló èèwọ̀ látẹ́gùn náà rọ̀? Ṣé ẹ fa gbòjò gbòòrùn gbatẹ́gùn ni? Ṣé ẹ fi fa ó jẹ́ abẹ̀bẹ̀ ni? Ó dáa, wọ́n ní ká fún yín léléyìí náà. Eléyìí náà ìrọ̀rí ni fún yín. Ṣé ẹ fẹ́ràn ẹ̀? Ó dáa. Eléyìí fún yín. Àwọn ìwé náà wà ń bẹ̀ fún yín tẹ́ bá ti ń ka ìwé àkópọ̀ àwọn ìtàn lábẹ́ òṣùpá. Florence Afilaka àwọn ni wọ́n kọ eléyìí náà tí ká fún yín. Ìwé eléyìí náà pé kẹ́ fi máa kọ nǹkan tẹ́ bá ti rí bí àti nǹkan tẹ́ bá ti gbọ́ lórí Masọyinbo. Eléyìí wà fún yín láti mu omi. Eléyìí Masọyinbo lẹ́kọ̀ọ́, nígbà tá a ṣe Masọyinbo lẹ́kọ̀ọ́ la ṣe lè àníkà fún yín ní ẹyọ kan. Ìwé náà wà bí fún yín torí olùkọ́ là wà. Ìwé ẹ̀kẹ́. Fìlàrè, ṣé ẹ máa fún wọn? Àbí? Ẹ bá borí ẹ̀ wọ̀n. Ó dáa. Kí ni ìwọ̀n orí yín? Wọ́n sọ Yorùbá lóyìnbó. Ṣé ẹ̀yin? 22. Mẹ́tàlélógún leléyìí o. Ẹ jọ̀ọ́ ẹ bá wọn wọ́n bá pààrọ̀ ẹ̀ fún yín. Ó dáa. Ẹ ṣé gan ni o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jókòó. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ kí a ṣètò tòní. Ẹ bá mi kí ẹ̀gbọ́n mi Kúnlé Afọ́d dáadáa. Gbogbo wa là ń wo. Ẹ bá dárúkọ mi fún wọn. Ó dáa, máa sọ fún wọn kí àwọn ni wọ́n ṣe ilé ìmọ̀ jẹ́ ètò tó lámìlaka tó jẹ́ wípé ó ń kọ́ àwọn èèyàn ní èdè àti àṣà Yorùbá náà gbogbo lóríṣiríṣi ní ilé ìmọ̀. Ẹ̀gbọ́n dáadáa ni wọ́n gbé èdè àti àṣà Yorùbá lárugẹ. Ẹ̀gbọ́n Kúnlé Afọ́d, agbóríyìn fún yín. Ẹ ṣé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó ti jẹ́ kí a ṣe ètò tòní. Ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sí ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ. A tún ti ṣe tòní o. A tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí. Tẹ́ bá fẹ́ kópa àbí ẹ fẹ́ gbọ́ wa lórí ètò yìí, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ tẹ́ fi wò wá ní sáà yìí. Kó tó dìgbà míì, Ọlálékàn Fábílọ́lá lórúkọ mi. Ìjọba ní mi ọmọ òǹlalẹ̀ ọmọ ajígbàgbà rìn arígbèjì sọ̀dọ̀ fi roko arígbòdọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ àlédè jẹ́ ọba. Kó tó dìgbà míì, ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Àní Masọyinbo ń bí o. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ.
kamari, kamari, Masoyinbo mbi. Kamari, kamari, Masoyinbo. Kamari, kamari, Masoyinbo mbi. Kamari, kamari, Masoyinbo. Masoyinbo, Masoyinbo. Kálejò máa lo èdè mi ni ó sọ. Masọyinbo, Masoyinbo.